nítorí tí òun pẹ̀lú ọkọ ẹ̀ jà ìyáálé eléyìí pa ara ẹ̀ àti ọmọ méjì tó bí fọ́kọ. àfi bí èdè tàbí ẹ̀fún lọ́rọ̀ ìyáálé ilé kan abilékọ Amina Robert ẹni ọdún 31 tó ń gbé lágbègbè Ivory Park nílùú Tembisa lórílẹ̀‐èdè Zimbabwe tó pa ara rẹ̀ pẹ̀lú ọmọ méjì tó bí fọ́kọ rẹ̀ nítorí tí òun pẹ̀lú ọkọ náà ń jà lọ́wọ́. Aláròyé gbọ́ pé ìjà kékeré kan ló wáyé láàrin olóògbé náà àti ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Robert láìpẹ́ yìí káwọn èèyàn sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀. ìyáálé eléyìí ti po oògùn èkúté sínú ohun mímu yúgọ̀tì fáwọn ọmọ rẹ̀ méjì ọ̀hún. bẹ́ẹ̀ lòun náà sì tún gbé májèlé ọ̀hún jẹ lójú ẹsẹ̀ tí gbogbo wọn sì kú pátápátá. ọjọ́ orí àkọ́bí rẹ̀ jẹ́ ọmọ ọdún 10 nígbà tí ọmọ kejì jẹ́ ọmọ ọdún 5 péré. ṣá o olóògbé náà kọ oríṣi lẹ́tà méjì sílẹ̀ kó tó kú. ohun tó wà nínú lẹ́tà àkọ́kọ́ tó kọ sílẹ̀ fọ́kọ rẹ̀ ni pé ọkọ òun gan ló ṣokùnfà bóun ṣe gbé ìgbésẹ̀ burúkú ọ̀hún. nínú lẹ́tà kejì tó kọ ló ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ẹbí rẹ̀ gbogbo pé kí wọ́n má bínú kí wọ́n foríjì òun lórí ìgbésẹ̀ tí òun gbé. nínú lẹ́tà náà ni olóògbé Àmínà ti ní ẹ̀yin ẹbí mi ẹ má bínú sí mi rárá pé mo gbé irú ìgbésẹ̀ burúkú yìí. mo ti ro gbogbo ẹ̀ pin ni. ọkọ mi pàápàá wà lára àwọn tó ń yọ ilé ayé lẹ́mìí mi nígbà gbogbo. nígbà tí mi ò sì mọ ohun tó kù fún mi láti ṣe mọ́ ni mo kúkú ṣe gbé ìgbésẹ̀ tí mo gbé yìí. Ọlọ́run rí mi pé mo nífẹ̀ẹ́ yín gidigidi ṣùgbọ́n ohun tó ṣe mí kọjá àfẹnusọ ni mo kúkú ṣe fòpin sí gbogbo ẹ̀. kò pẹ́ táwọn ará àdúgbò ibi tí wọ́n ń gbé ṣàkíyèsí pé òórùn burúkú kan ń jáde láti inú yàrá tí wọ́n ń gbé ni wọ́n fipá jálẹ̀kùn ọ̀hún wọlé tí wọ́n sì bá òkú àwọn mẹ́ta ọ̀hún nínú ilé níbi tí wọ́n lùtẹ̀ sí. kíá ni wọ́n ti pe àwọn aláṣẹ ìlú láti wá palẹ̀ òkú wọn mọ́ lọ sí ọsibítù ìjọba kan tó wà lágbègbè wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.